èyí tó di wàhálà máa wọn máa kéwú lọ́wọ́ láyé lẹ́ni tó dàrú máa wọn lọ́wọ́ lẹ́ni ahani kò sẹ́ni tẹ̀lé bú àwọn lọ́wọ́ jẹ́ mi gbogbo wa gùn àmín akíbà là ń retí ibi tẹ́nì kankan sẹ́rù ẹ̀ka tó lásìkò kan ń bọ̀ tọ́rọ̀ òní ní ìmọ̀ nítorí bá fọ̀rọ̀ sí lókùtà yóò béèrè ó ní ẹ jòkó ẹ ti sọ ti pẹ́ ẹ jáwọn míì ní òtún máa sọ opportunity tẹ ẹ nílé ní kílẹ̀ ń fi sọ kí ló wí kí ló dé tẹ̀yìn àfa ń tẹ̀yìn mọ́lẹ̀ ẹ yóò tẹ̀yìn sí ń fẹ́ ní tọ́lọ̀ ń fi bí pa ṣe yẹ̀yẹ́ torí ìpín yẹ̀yẹ́ ni kẹ́ máa fún oúnjẹ tẹ̀ ń jẹ kánjẹ yìí ẹ̀yin tẹ́ ẹ lè júwe pé sẹ́tẹ̀ ẹ ṣe ni tó bí oúnjẹ gidi tó bí ilé gidi tó bí ọkọ̀ gidi ẹ máa pẹ́ ń tẹ̀yìn mọ́lẹ̀ báwọn ọmọ àfáà tí ó jẹ èrè tí àwọn tó bí jẹrú ẹ̀ ọmọ àfáà tó bá rìn bá bàbá rẹ̀ sì rìn ni o. Hayakumullahu. ọlá kankan ò jọ ọlá mímọ̀ gíga àwọn àfáà ẹnìkan ò lè bá tọ́ba ní wèrè wo ni wọ́n jẹ ẹ jẹ́ kí n júwe díẹ̀ fún yín bismillahir rahmanir rahim tilka darul akhirah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. tọ́ bá ń pè é pé ta náà ń pè ní bàbá olóṣùn ẹ lọ tún ayé àwọn kẹwàá béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà tó kù wípé ìwà wo ni bàbá àwọn máa wù. Tilka darul akhiratu. nígbà ayé bàbá olóṣùn báwo ni wọ́n ti lò àáfàá tọ́lọ́ ń bùn ní gbogbo nǹkan ní bàbá náà àmọ́bọ́lọ́ ti wá bùn wọn tó wọ́n wá ń lo àyà yìí. Tilka darul akhiratu. ọlọ́run ní ilé ọ̀rọ̀ ilé ọlọ́run ò mú kékeré ilé tóbi gan gbogbo ẹni tó ti kọ́ ọlọ́run ní jí ó jóná. Amina ya Allah. kò sì ní ta jẹun. Amina ya Allah. ó gbé ẹrú tí ètí kọ́ ọlọ́mọsà kọ́lé fún un. Amina ya Allah. bọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ ayé tá ń gbé yìí gbogbo nǹkan ni ò bá wa dá sí ń bẹ̀ ọlọ́run nílé láyé yìí tí ń júwe rẹ̀ yìí pé ilé tèmi ni. alikiyama tí sì ń sọ nìyẹn kò sí ní tó gbé síbẹ̀ fún ọmọ tó bá gbáyé tó bá gbọ́rọ̀ ilé náà ní sọ. ọwọ́ ni tilka darul akhiratu. ilé fàyàbalẹ̀ tí ń sọ lálìkíyàmà. naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada. a gbé ilé òun kalẹ̀ fáwọn ẹrú kan àwọn ẹrú wo ni. Ladhina la yuriduna uluwan fil ardi wala fasada. àwọn tá a gbé kalẹ̀ láyé tá a gbé wọn ga láyé tí wọ́n wá rìnrìn pa wọn ga. La yuriduna uluwan fil ardi. àwọn tán ga tán tí wọn ò tẹ àwọn tó wà nílẹ̀ mọ́lẹ̀. àwọn tó bí àwọn tó bí yín àwọn tó sẹ̀yìn lẹ̀ nínú ilé yìí wọ́n ga gan. ẹ wá lè gbọ́ pé wọ́n tẹ̀yẹ̀ mọ́lẹ̀. kí ló dé tẹ̀yìn àfa ń tẹ̀yìn mọ́lẹ̀ ẹ yóò tẹ̀yìn sí ń fẹ́ ní tọ́lọ̀ ń fi bí pa ṣe yẹ̀yẹ́ torí ìpín yẹ̀yẹ́ ni kẹ́ máa fún oúnjẹ tẹ̀ ń jẹ́ han èèyàn tẹ̀ ní ìbùnjẹ. ògbóúnjẹ sẹ́rí tébù ó sì ń pósìtì ẹ̀ o mọ iye ojú tí ń sunkún lọ́wọ́ nítorí ebi ń pa pọ́mọ rẹ̀ ń pa ìyàwó rẹ̀ tí ó sì fojú kàn pé sóúnjẹ làwọn kan jẹ yìí. ẹ̀yin tẹ́ ẹ̀ lè júwe pé sẹ́tẹ̀ ẹ ṣe ni tó bí oúnjẹ gidi tó bí ilé gidi tó bí ọkọ̀ gidi ẹ mọ̀ pé ń tẹ̀yàn mọ́lẹ̀ báwọn àwọn tó wá ṣe ẹ̀yìn lẹ̀ láà. yuriduna fil ardi uluwan wala fasada. lẹ́yìn tó wọn ò tẹ̀yàn mọ́lẹ̀ wala fasada wọn ò ṣèbàjẹ́ o kò sí ẹ̀dá ọlọ́run tó wà lókè pẹ́ tí ò níbi tó kù sí bó o bá mu tí o ń ṣe jàǹbá
bó o ṣe jàǹbá òun ṣe mùnáfìkì bó o ṣe mùnáfìkì òun sọ̀rọ̀ yìí bó o sọ̀rọ̀ yìí tó o ṣe gbogbo ntànkà yìí tó o ṣe o ti ronú tí o dá bó o bá ṣe yìí ní ibi sìnà ńkọ́ olóhùn èsè sìnà ó dá òfófó ńkọ́ ọtí ńkọ́ sìnà ńkọ́ sìgá ńkọ́ igbó ńkọ́ gbogbo táwa kà á lẹ̀ yìí àwọn ẹ̀dá ọlọ́run ní máa ṣe àwọn ẹni ire níjọ́ tí ara bá gbé wọn lọ bí wọ́n ṣe tí ò dáa wọ́n ṣe tán wọn akóṣíkọ́ ọ̀rọ̀ wọn máa wá sunkún kí ló dé tẹ́ ẹ ṣe tí ò dáa tán tẹ̀ tó ń fara hàn yí pé àwa la ṣe ìwọ lọ wá nà kápẹ́ lágbájá tó sì tà mí ni ìwọ táwọn tó bí ọ ti tọrọ obìnrin rí tán láwọn fún wọn wọ́n lọ wá ń ka ayé àwọn tó ti fẹ́ tó fẹ́ mọ́ so yẹ ká lè bá wọn mẹ́ wọ́n ò tún wá ṣe fashad wọ́n lè àkíbàtú lílímọ̀tàkì. bàbá ní kí ló dé tọ́lọ̀ ń fi wá bùn wọn nírú àlífà àkọ́kọ́ tọ́lọ̀ ń fi bùn wọn nírú kejì tọ́lọ̀ ń tún fi wá bùn wọn nírú kẹta yìí. hayyakumullah. ó tún fi wá bùn wọn ní gbogbo orú ẹ̀wọ̀ kó rà kó sí afáwa yìí nìkan táfà bá wáyé tá bá níta ló bí kí ló wá sí láyé tá bá lẹ́yìn nìkan ní báríkà ká tó wá sọ pé nínú wa mo ń sọ fún bàbá mukada mo ní afá yìí ní ara mo ní bàbá yáyì ni wọ́n lóòótọ́ ẹ wà fáwa yìí wal aqibatun lil muttaqina. alẹ́ ni tí ó kú tí lè rè ní dáwóró ẹni tó bá gbáyé tó bá bẹ̀rù Ọlọ́run lára àwọn èèyàn ni tẹ̀kíyù tọ́lọ́run sọ pé ẹ bẹ̀rù mi òun náà kí ń sọ ẹ̀dá Ọlọ́run lẹ́ bẹ̀rù lẹ́tara rẹ̀ bẹ̀rù Ọlọ́run kí lọ́lọ́run kó kalẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ dàrú anabi wa pé. anibuni Mas'ud radiyallahu ta'ala anhu qala nabiyyu sallallahu alayhi wa sallam. má dàrẹ́ láàmú sọ pé à ń tún lọ síbòmí ọ̀rọ̀ ara máa bùnú Mas'ud ló sọ ọ̀rọ̀ yìí ó dáa ká lè gbọ́. istahyu minallahi haqqal haya'i. ọlá anabi ń sọ fún gbogbo wa yìí pé ẹ lọ ní tìjú ẹ̀yin sàhábà. qala qulna inna lanastahyi ya rasulallahi. qala rasulullahi sallallahu alayhi wa sallam. istahyu minallahi haqqal haya'i. afáwa àbí ó ní ànábì ní ẹ̀yin mùsùlùmí agbọ́dọ̀ bá ti jù lára yín. qulna inna lanastahyi ya rasulallahi. àwọn tọrọ sojú níjọ́ náà níwájú ànábì àwọn ń sọ fún ànábì pé àwọn máa ti jú Ọlọ́run àwọn sì máa ti jú ara wọn. qala laysa zaka. ànábì ní báńkọ́. walakin man istahya minallahi haqqal haya'i. ànábì ní ìtìjú tí mò ń sọ lélẹ́yìí tí mo fẹ́ wí yìí afáwa Habib tẹ́ ẹ bá lè tẹ̀lé irú èrè tí wọ́n jẹ́nu léyìí ní jẹta tó fi dáná tó fi wá dè ní ẹ wo gbogbo ẹ̀dá Ọlọ́run tó dìde ìdí èrè kan ni bàbá ti ń bọ̀ àwọn tí wọ́n ní wọn kì í júwe ara wọn pẹ̀lú àwọn tó bí wọn. Ànábì wa ń ṣàlàyé tìjú. falyahfazi rasa wa ma hawa. àkọ́kọ́ ń bẹ àti ẹ̀yọ̀ ń bọ̀ ẹ̀. sallallahu alayhi wa sallam. ó ní sọ orí ẹ̀ àti gbogbo ń tọ́lọ̀ ń kó síbẹ̀ nínú eré lójú wa afáwà Habib kílẹ̀ fi wò èyí tó di wàhálà máa wọn máa kéwú lọ́wọ́ láyé lẹ́ni tó dàrú máa wọn lọ́wọ́ lẹ́ni ahani kò sẹ́ni tẹ́lẹ̀ bú àwọn lọ́wọ́ jẹ́mi gbogbo wa ogun akíbàlà ń retí ibi tẹ́nì kankan sẹ́rù ẹ̀ka tó lásìkò kan bọ̀ tọ́rọ òní ní ìmọ̀ nítorí bá fọ̀rọ̀ sí lókùtà yóò béèrè ó ní ẹ jòkó ẹ ti sọ ti pẹ́ ẹ jáwọn míì ní òtún máa sọ opportunity tẹ ẹ nílé ní kílẹ̀ ń fi sọ kí ló wí. wàlíyáfásí libatina wà máa wà á. alákejì nínú tìjú ẹ sọ ikọ̀ yìí
Ànábì ní ẹ sọ ikùn yín ẹ sì máa ń tẹ́ kó bẹ̀. Afáwọn olóṣù ṣébi tó yẹ kẹ́ ti jẹun síbẹ̀ lẹ́ ti ń jẹ. Àwọn tó ní wọn yóò lánàá lẹ́yìn fi ń yóò lé ní. Kí ló kù tá à ń kó sí ikùn yìí? Ṣé ń tọ́lọ̀ ń fẹ́ ni? Téèyàn bá gbá nǹkan míì mú tó bá fẹ́ jù sínú tó ju èèyàn ò bá tì í tí ò sí èèyàn ń bẹ̀ ó yẹ kó rántí Ọlọ́run kó sì ti ju Ọlọ́run ń bẹ̀. wàlíyẹ́síkúrì lìmọ́tà wà lìbílà. lẹ́yìn bí Ànábì sọ pé kéèyàn ó tún tìjú tá ń pè ní tìjú ó ní ẹ máa rántí ọjọ́ títán níjọ́ tí ogbó dé bàbá wa khalifa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ Hamid Markaz ìrìn dà wá pọ̀ lọ́dún kan àgbà ti dé ṣé mo pé kò sí nǹkan téèyàn ò lè fọ̀dọ́ ṣe àjọ ní stopover ní Dubai òtútù yẹn wá pọ̀ wọ́n á fi kinní kan báyìí borí èyí ó ti rí i pé bàbá yìí òtútù ní ń dà wọ́n ní àmọ́ mo wá bọ́ cardigan tí mo wọ̀ mo wá fún wọn agbádá sì náà wọ̀ tó ń ti tán fi bo àwọn ní àfáwa bẹ́yìn bá gbélé yìí wá táwọn sì wá agbádá báyìí kí ló kù tẹ́yìn ó fi bora wọn à sọpọ́ ọmọdé ni mí kí wọ́n rò pé èmi sì rí kọ̀ǹdíṣàn tó wà torí ẹ̀ lọ́jọ́ ìṣẹ́ bẹ́ẹ̀ a sì lásìkò tó pọ̀ tá a fẹ́ lò mo á ní bàbá ẹ má wọrí èmi ò wá nǹkan mi ìbora ẹ̀yẹ sá gba kàdígà yìí ó túmọ̀ sí pé bọ́ọ̀mù àwọn ti kéré sí wọn tó wọ́n ti ju Ọlọ́run lára ẹ̀ gbogbo àlùbáríkà tí ẹ bá pàdé tọ́lọ̀ ń bá fi kẹ́yìn ẹ má máa nawọ́ sírú wọn má pé ẹ lálùbáríkà wọ́n lálùbáríkà náà fi dá ẹ mọ̀ pé ní ire ní ẹ̀yin náà máa júwe fún wọn bẹ́ẹ̀ yẹn bá ti ẹ wo bí bàbá tán ni wá sí bọ́ ṣe tó náà ṣe lọlẹ̀ bọ́ ṣe fẹ́ ká ṣe fáwọn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún wọn lọ́wọ́ ẹ sọ ikùn yín lẹ́yìn ikùn yín ẹ wá rántí ọjọ́ kíni. wàlbílà. ẹ rántí ọjọ́ alẹ́ alẹ́ ń bọ̀ Ànábì wa ló sọ bẹ́ẹ̀. wà á máa ná àròdà láàkìrọ́tà. Ànábì wa ní gbogbo ẹni yòówù tí ń bá ń retí alikiyama. tàrọ́kà sí náta dùnìyà. ìwọ̀nba ní òlé ayé yìí mọ́ o. afáwa gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ fi ayé yìí dà ẹ máa rántí pé ọmọ àwọn tó lóko lọ́dọ̀ Ọlọ́run ní ayé nìkan káwọn tó bí yín ti lóko wọ́n tún lóko ní ọ̀dọ̀ Ọlọ́run. téèyàn bá ní àgbàlagbà tó dáa nínú ayé yìí téèyàn bá wu ìwà tó lè tì í lójú nínú ayé yìí bí ṣe ń tì í lójú láyé ń tì í lójú lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin táwọn ńláńlá bí ẹ má wu ìwà tó lè tì wọ́n lójú lọ́dọ̀ Ọlọ́run torí kí ni. faman fa'ala dhalika faqad istahya minallahi haqqal haya. Ànábì wa ní gbogbo ẹni yòówù tó bá mú àwọn ọ̀rọ̀ bíi márààrún yìí tó bá mú ṣẹ tó bá mú rò ní tí wọ́n ń pè ní ìtìjú nù. afáwọn àbíbù tá a bá bá pàdé lára yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run gbogbo ń tẹ́ bá fẹ́ kó bí sínú ayé yín Ọlọ́run mọ́sá àjọbí. àmín ya Allah. rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.